Me dey bell, too short to my me dey bell, too sure you were gonna dey bell. Straight forward, I no get to kill go yeah yo, go say bell. 247 me a day yo, you know strong make you dey for day yo. Mungo na ori me dey yo, can't go, moduro can't go. Oti peti moti sanle o, I've been active, I jam me side yo. Tí ẹni bá ti rọ́dún mọ́dún tó ṣoṣù mọ́ṣù ṣé bí ká mọ̀ bá dúpẹ́ ká mọ̀ dúpẹ́ pé òkun lọ́wọ́ Elédùmarè tó ní kó túmọ̀ bẹ nílé ayé ni ìdí rèé tá a ṣe jáde tán pẹ̀lú funfun nẹ́nẹ́ báyìí tá a ró dẹ́dẹ́ tá a kàn dúdú nítorí Toyeen Emperor gọ́gọ́gọ́ tí ṣọjọ́ bílẹ̀ nílé èèyàn ńlá ni ẹni yìí tó ṣe é bá tó àrídùnnú sí ni ṣé rí gbogbo bí gbogbo ṣe ń kàn sí ní àṣálẹ́ yìí láàmú mú wá fún yín lórí Orísun pẹ̀lú mi náà lẹ́mọ̀ bá pàdé ẹja lónìí bó àbẹ̀kẹ́ lórúkọ tèmi ẹ wá jẹ́ ká lọ báyìí ká gbọ́ nípa ọlọ́jọ́ ìbí ènì àti àwọn nǹkan míì tá a mọ jẹ̀gbádùn rẹ̀ nínú pàtí yìí. Kí ni nǹkan tẹ́ lè sọ nípa Toyeen Emperor? Toyeen Emperor is a very good guy, very supportive. Though ó like o, but tó bá fẹ́ ṣe nǹkan in terms of supporting ó máa ń ṣe tán gan ni. Gan. Akíkanjú ènìyàn ni akíkanjú, then very hardworking as well, then ó jẹ́ ọlọ́yàyà ó máa bó ṣe relate ìmọ̀ Yorùbá yẹn kóyọ̀ mọ́ra yẹn. Ọlọ́jọ́ ìbí ó jẹ́ nǹkan tó yẹ pé ó máa ń báyàn ṣe ó máa ń jáde fáwọn èèyàn bọ́ dáadáa, you understand? Ó dẹ̀ máa ń ó máa ń go all out for everybody, so that's why a lot of people were invited. People pẹ̀lú pé jọ̀gọ́ ṣì ń rọ̀ concept àwọn méjì ń bọ̀ lóyún ọ̀rọ̀ kan they are still there, they are still going to be here, so everybody ó máa ń jáde fáwọn èèyàn ṣàdá lọ́ọ́ ṣe ó máa ń jáde fáwọn èèyàn. Very very supportive. Ẹni tó máa ń tíyàn lẹ́yìn kíyàn. Yes, tó máa ń gbárùkù tíyàn. He's very supportive, very supportive, and he's kind. He's very kind. He's very kind, and at the same time, he's a pusher. Yes, ó máa ń tíyàn láti achieve, láti ṣe rere ní life. Yes. Kí ló jẹ́ kí pàtí Yorùbá yàtọ̀? A máa ń pe kíní kan ní owó àǹbẹ̀ top notch ni, so tá a bá ti sọ pé Yorùbá a fẹ́ ṣe nǹkan tá a bá ti kó àkórí ẹ̀ pé owó àǹbẹ̀ ẹ gbàgbé top notch ni. Ìṣe wa, àṣà wa, ìmúra sí wa wà á tún mọ̀ pé pàtí Yorùbá lélẹ̀ orin wa bá ṣe máa ṣe ń bẹ̀ ó máa ń dùn gan. Gbogbo ara ni Yorùbá fi máa ń ṣe pàtí. Tá a bá fi gbogbo ara sí. Gbogbo ara sí náà máa fi ṣe pàtí. Gbogbo ló ní ó wà ń bẹ. Exactly. Gbémi délé o, gbémi débẹ̀ o, too sure tó máa gbémi débẹ̀ o, too sure ìwọ gan máa débẹ̀ o. Ẹ já sọ̀rọ̀ nípa torí ẹni tí gbogbo wa ṣe péjọ sí bíbá ilé ni ẹ̀rí apọ́nbẹ́pọ̀ rẹ ni wọ́n fojoojúmọ́ dára bí egbin onílọ́jọ́ bí láì béèrè jìnnà gan pé báwo ló ṣe ń gbé yín fúkẹ́fúkẹ́ ẹ ṣàlàyé. Ọmọ ló dùn tó yìí ọmọ tó ń sọ orúkọ mi ni Toyeen Tajudeen ọmọ Àkànbí ọmọ onílùú Kwara State Ìlọrin làwa ti wá. Ìlọrin Àfọ̀njá ẹnu dùn jù yọ. Ká máa fọ̀rọ̀ gùn inú mi dùn pé èní jẹ́ ọjọ́ ìbí mi inú mi dẹ̀ tún wá dùn pé àwọn èèyàn jáde wá pọ́n mi lé mo mà dúpẹ́ lọ́wọ́ gbogbo yín tẹ́ jáde wá pọ́n mi lé Ọlọ́run ò ní dójú tì yín ìyà ò ní jẹ́ tiyín òṣì ò ní jẹ́ tiyín. Tí máa ní kí n má ṣòpò jìnnà máa rí i pé funfun lẹyẹ ṣù ni àwọ̀ tẹ́ ẹ fẹ́ràn jù torí nígbà tí gbogbo wọn bọ̀ ẹ́ ní kí gbogbo wa wọ funfun kí ni nǹkan gangan tó wà nídìí ẹ̀. Mo máa ń ṣe oríṣiríṣi nǹkan tí àwọn èèyàn máa ń wá yẹ sí
kàkà tí màá fi sọ pé bóyá mo fẹ́ ta aṣọ àbí mo fẹ́ ṣe báyìí bóyá wò bóyá ẹ jẹ́ ká mú aṣọ funfun ká wọ aṣọ funfun ká wà nínú ìwà mímọ́. Ìwà mímọ́ báyìí mímọ́ ní t'Olúwa. Ó dá ọ̀pọ̀lọpọ̀ ti sọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan nípa yín àmọ́ tẹ́yìn bá máa ṣàpèjúwe ara yín pẹ̀lú ọ̀rọ̀ mẹ́ta. Mi ò lè júwe ara mi èèyàn ò lè júwe mi Ọlọ́run ọba ló lè sọ pé èèyàn tí mo jẹ́ ni torí pé tí máa ní pé kéèyàn júwe mi gbóyàn kan ni mò ń tẹ́ lọ́rùn mi ìdẹ̀ lè tẹ́ gbogbo èèyàn lọ́rùn but mo mọ̀ pé mo ń gbìyànjú láti múnú àwọn èèyàn mo dẹ̀ gbìyànjú láti múnú ara mi dùn. Ó dá bá wá ṣe ń ṣe àjọyọ̀ lénìí kí ni nǹkan tí ẹ tọrọ bóyá lọ́wọ́ Ọlọ́run àbí lọ́wọ́ àwọn tí ó wà. Mo tọrọ lọ́wọ́ Ọlọ́run fún gbogbo èèyàn tó wá pé kó bá mi múnú wọn dùn mo dẹ̀ tọrọ lọ́wọ́ Ọlọ́run fún ara mi kó fún mi lẹ́mìí gígùn àtàlàáfíà àti agbára láti tọ́jú ẹbí ará àti gbogbo èèyàn tí mo bá mọ̀. Straight forward and no get to kill go yeah yo kò ṣe pé o 247 mi a dey here o you know strong make you dey for day care o. Wọ́n ní tí ẹni bá dára ká wí bí èèyàn bá sunwọ̀n ká tún máa sọ tí Toyeen Emperor bá dáa ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan rere tí wọ́n sọ nípa wọn yìí wọn ò ní lè sọ o ìwà rere báyìí ló pé tó yẹ ká mọ̀ wù ní àwùjọ wa lẹ́ẹ̀kan sí àtúnkí Toyeen Emperor kú ọdún kú àṣeyẹ òní ọdọọdún làárọ̀ rògbò ọdọọdún làárọ̀ àwùsá ọdọọdún làárọ̀ ọmọ òbí lórí igbá ọdọọdún báyìí lámòrí yín wò bí ìrọ̀ tẹ́sí pẹ́ láyé kọrin ìkése nínú owó àti àlàáfíà ẹ wo lórí Orísun náà làwà ẹja ló ní bó àbẹ̀kẹ́ sí lórúkọ tèmi tẹ́ ẹ ní fojokòjò tẹ́ ẹ ní fojokòjò mi kọ́lọ́run bàbá kàtúrì gbogbo wa á túbọ̀ mọ̀ rírà pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ ẹ wá jẹ́ ká lọ ká túbọ̀ lọ ṣe pàtí ká lọ jẹ̀gbádùn dáadáa. Délé o gbé mi débẹ̀ o too sure tó máa gbé mi débẹ̀ o too sure ìwọ gan máa débẹ̀ o straight forward and no get to kill go yéyé o kò ṣe pé o 247 mi a dey here o you know strong make you dey for day care o mo ń gbóná orí mi déédéé o kánpé o mo dúró kánpé o ó ti pẹ́ tí mo ti sánlé o I've been active ajá mi sáré o.